ẹ ti máa gbọ́ ọ̀rọ̀ kan tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ọ̀rọ̀ lè sun ni ipò tá a wà ó ti ju gbogbo irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo rí tí wọ́n ń gbé fọ́tò mi káàkiri tí wọ́n sì ń dákọ̀ mi lórí ọ̀rọ̀ wo ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa Saheed Òṣùpá òun àtàfáà Súnà kí ló pa wọ́n pọ̀ kí ló sì dé láàrin wọn kí ló fà á tàfáà Súnà ń sọkàn pé kí wọ́n gbà wọn o ẹ̀mí wọn ọ̀dọ̀wọ́ Saheed Òṣùpá àti àáfàá mi ọlọ́run kí ni wọ́n jọ fà débẹ̀ nínú àwọn tá àáfàá Súnà tún ṣe ní àwọn ọ̀rọ̀ kọ̀kọ̀rọ̀ àṣírí tó tú jáde sórí ẹ̀rọ agbàgbé àwọn ọ̀rọ̀ tí wọ́n ti jọ fi ṣọwọ́ síra wọn. Saheed Òṣùpá lóòótọ́ nígbà kan èmi àti ẹ̀ níwọ̀ ń kọ́ èmi ń kọ́ èdè àìyedè ló ṣẹlẹ̀ láàrin wa torí tí n bá ní nǹkan kan ọ̀ṣẹlẹ̀ rọ̀ mọ́ pa débi pé ó ń ṣe láìfù tó fi ń ta sí mi ńgbà náà tèmi náà gẹ́gẹ́ bí àgbàlagbà tí ọ̀gbẹ́nu rẹ̀ falágbàfọ̀ tèmi náà dá tọ́wọ́ di pé à ń gbà bí ẹ ń gbàgbọ́ ọtí ọ̀rọ̀ ńlá gbára tó bẹ́ẹ̀ gẹ́ àwọn kò ṣe é mọ̀ ní Ìbàdàn wọ́n dá sí. àwọn mọ́gàjí wọ́n pè mí àwọn olóyè Ìbàdàn àwọn sànmọ̀rí wọ́n pè mí o pé níbi tí òjò bá ọjọ́ ibẹ̀ ní pa á sí àwọn ò tún gbọ́dọ̀ gbọ́ nǹkan kan kálímọ̀ kan lẹ́nu mi lórí ọ̀rọ̀ ọ̀hún mo sì nawọ́ òkè fún wọn pé mi ò ní sọ nǹkan kan mọ́. àti pé Saheed Òṣùpá ilé tọ́lọ́hún lò mí tí mo wà lára àwọn tó ru bírí sókè ńgbà wọn ń kọ ọ̀hún ọ̀gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ mọ́ ó ti di ilé gíláàsì ó ti di ilé àpéwò ó ti di gíndíngí ó ti di wúrà ó sì ti di fàdákà. ọ̀hán ni mo káwọ́ òkè o gbogbo ẹ̀yin olóyè Fìjàbí bá ń sọ̀rọ̀ Démọ́lá Ilépo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn pè mí o bàbá ẹ ti jù bá ń lọ ẹ ti jù bẹ́ẹ̀ lọ o torí tá a bá dàgbà kọjá bàǹtẹ́ onírú ọmọ ẹni làábọ̀ fún ẹ kú òǹbẹ ẹ kú òǹdí ìdù ọmọ èké ní ta mo ni mo ti gbọ́. onímọ̀ọ́rẹ́ mọ́ onítòkòrè tòkò èmi àti Saheed Òṣùpá ọ̀hún àríra mọ́ látìgbà náà òjijì lẹ́nìkan wá bá mi pé òun fẹ́ ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ òun Saheed Òṣùpá lòun pè èmi sì lòun fẹ́ torí igbó ńlá láti rẹ́yẹ kírè tí nǹkan kan bá tó pàtí ńlá bá èmi lòun fẹ́ kí n bóun darí ètò kí mo jẹ́ ẹ̀kọ́ gbọ́ Saheed Òṣùpá mi kàn jù ní bíìlì ni pé iye báyìí ni wọ́n gbà ọ́ ní bàbá sẹ́ẹ̀rà ààyè sẹ́ẹ̀sà wà mò ń bọ̀ bá ti sanwó sẹ́ẹ̀mẹ́ bí sẹ́ẹ̀ mò ń bọ̀ wá sí mbẹ̀ ó ń tọ́ sì sanwó sákàǹtì ó sì dijọ́ eré mo bá gbéra mọ́ lọ bẹ̀ èmi àti Saheed Òṣùpá ríra wa ó ṣe dáadáa pọ̀ èmi mo jókòó sí kó tó dé toró èmi dé ṣáájú ẹ̀ nígbà ó dé wọ́n sọ fún pé bàbá ló jókòó ń bẹ̀ ó sì sọ̀kalẹ̀ lórí stage ó wá kí mi ó sì ṣe dáadáa kódà ó tún fi nǹkan kan sí mi lápò ó fowó tó ló kọ sí mi lápò ẹ dákun bó bá sọ ọmọ èèyàn ń kọ́ kí n láti sí ìyẹn ti lọ ń bẹ̀ nù. kọ̀tọ́sẹ̀ méjì ẹ̀ ni wọ́n ń jọba lọ́yọ̀ọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀ ọmọ Àtìbà òun àti Wàsíù Àyìndé ni wọ́n pè ń jọ náà èrò tó yabẹ̀ yẹn pọ̀ ẹni tí ò lè rìn ní kí wọ́n gbé mo jókòó pẹ̀lú àwọn lókọ sànmọ̀rí nígbà ó sì parí eré tó fẹ́ sọ̀kalẹ̀ lórí stéèjì Wàsíù Àyìndé ti dé tí òun ọbẹ̀rẹ̀ eré ó sọ̀kalẹ̀ ó sì ń lọ wọ́n wá sọ fún pé lóòtú wà lórí ìjókòó pẹ̀lú bẹ́rù sí pọ̀ lẹ́yìn rẹ̀ tó ó sì yà sọ́dọ̀ mi ó dọ̀bálẹ̀ láàrin gbogbo ẹ̀ ó bẹ̀ mí o ó sì sọ fún pé ó ti tán láyé àti ńjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkẹ́ àmọ́ kí ló fa agbọ́n mi sí omi òtó láàrin èmi àti kì í kúkú sọ̀rọ̀ tó le ọ̀rọ̀ tí mo sọ ńjọ́ náà ni pé Saheed Òṣùpá Ọlọ́run lò mí lára àwọn tí wọ́n wà ńbẹ̀ ńgbà tó gba dé tá àjọ dé Ládé àti Barrister ọ̀tọ̀ wọn bá yí ọjọ́ adé ọ̀nà yọ̀pọ̀ ọdún 18 báyìí tó bá di ìjẹ́nu oṣù kẹfà tó gba dé níbàdàn ó bínú ńjọ́ náà ó tún tọ́ọ̀kì ó fojú gbà Amẹ́ríkà ló wà ó dà n ò lè sọ pé torí ọ̀rọ̀ yẹn kọ́ ló fi wálé ó bínú wálé ó sì ń tu bí ejò ńjọ́ náà ṣùgbọ́n àbálọ àbábọ̀ lẹ́yìn tá a pàdé lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì Mùjísọ̀ Ọlọ́run tí màá rí ọ̀rẹ́ rẹ̀ kan ti ń talẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ń pè ní Saheed bí ló bá pè mí pé òun fẹ́ kí n wá bòun polówó nígbà tí mo sì níṣẹ́ méjì mo bá tẹ mọ́tò ná la bá lọ bẹ̀ àti Saheed Òṣùpá àtúpàdé ńbẹ̀ ló bá ní bàbá òun ló ń sọ pé kọ̀rẹ́ òun èpè ọ̀rẹ́ rẹ̀ wá ń sọ pé àwọn èèyàn bíi mẹ́ta wọ́n ti mẹ́ńsàn okọ̀ yín fún ṣùgbọ́n torí pé ẹ̀yìn àti Saheed Òṣùpá ń jàǹgbà òun ti wà láàrin arẹwà méjì wọn mọ bóun ṣe fẹ́ ṣe ti Saheed tọ́jọ́ rẹ̀ ẹ̀hún ni kóun ò filẹ̀ ni àbí tẹ̀ntì ọ̀bọ̀ òun polówó ọjà mo lọ da ìbọn rẹ̀ gidi ṣeéṣe náà ló ṣe ọ̀rẹ́ rẹ̀ ṣe gudugudu méje ó ṣe yàyà mi ó fún mi ní owó tó jọjú ó sì tún fún mi lẹ́bùn mérìírí mọ́ nígbàgbé gbogbo ilé àtọ̀nà rẹ̀ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ilé àtọ̀nà Saheed Òṣùpá náà Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ọ̀tán ó di lálàáfíà ní kálukú bá ń béèrè àníyàn lọ ní ọba sí wàhálà kankan láàrin wa ogún parí ìjà parí lẹ́nu ọjọ́ mẹ́ta ìtí lálùdé tún ṣe anifásitì ó pè mí pé wọ́n á bò ń darí ètò Saheed Òṣùpá lọ́kọrin kẹ́ ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ wa ti wọ̀ dé gbọ́n tá à ń wò lẹ́nu ọjọ́ mẹ́ta láti bí
ìjẹta àbí jẹrin tí wọ́n ń ju oríṣiríṣi fídíò. Kí ló dé pẹ̀lú fídíò ọ̀hún? nígbà mo wá farabalẹ̀ gbọ́ ọmọ gbọ́ kele mo farabalẹ̀ gbọ́ ọmọ gbọ́ kejì bó ṣe sọ̀rọ̀ nípa mi bó ṣe sọ̀rọ̀ nípa àmì ọlọ́run bó sì ṣe sọ̀rọ̀ nípa Saheed Òṣùpá. ẹgbọ́n náà o olúfimọ́ ni mí tọkàntọkàn mo sì fẹ́ràn Saheed Òṣùpá kì í ṣe torí nǹkan kan. tó bá jẹ́ pé ìfẹ́ owó ni mo ní sí Saheed Òṣùpá ń gba mọ̀ ń tẹ̀lé àtìjà ti fẹ́ mi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀ rí ọlọ́mọ ti jẹ́. nígbà náà sì ní ẹjẹ́ ń sọ fún yín alátàrà goli kódà àwọn náà mi ń jó mi lábẹ́ aṣọ tí n ò jẹ́ ọmọ tí n sọ. nígbà yẹn mo jẹ báǹkì ní gbèsè ọ̀hún pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ táwọn báǹkì máa wá yọ mí lẹ́nu wọn ò wá rárá wọn wà lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ó ti wá máa fẹ́ mú fúnpá mi lóòkè èyí tó tún wá burú jù bẹ̀ ṣe mọ̀ pé àwọn báǹkì bẹ́ẹ̀ bá jẹ wọ́n lówó kò sásìrí kankan mọ́ tí wọ́n bá fẹ́ gbowó gbogbo ọgbọ́n wọn máa dá wọ́n lè wo ẹni tó bá súnmọ́ yín àbẹ́ntọ́jọ́ ta yín kí wọ́n fẹ́ jọ yín gbogbo àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ń pè Kọ́lá Olóòtú jẹ gbèsè àwọn talé rẹ̀ wọ́n wá pè Yínká Ayéfẹ́lẹ́ wọ́n sọ fún Yínká Ayéfẹ́lẹ́ bàbá yìí jẹ gbèsè kábíyèsí Olódùmarè ọlọ́mọdúpẹ́. bó mo ṣe jẹ gbèsè òun náà ni mo yá owó pé mo fẹ́ fi ṣe bísínẹ́sì mo ní ọ̀rẹ́ kan tí máa lọ Korea ńgbà náà ló bá sọ fún mi pé kí n jájọ lọ sá Korea àwọn nǹkan wà ńbẹ̀ tí mo lè rà wálé mo sì rówó ń yá lóòótọ́ mo wá wò ó pé gbèsè mo sàmú mára bẹ́ẹ̀ àbá lọ mo bá jẹ gbèsè ọ̀hún mo bá yáwó àlọ Korea ìjọ́ kìíní ìjọ́ kejì tí mo débẹ̀ bó ṣe rẹ̀ mí nù mo láyọ̀ láti sọ fún yín pé n ò rí abẹ́rẹ́ rà wálé láti Korea ìrànká sí fùwà gbogbo owó tí mo mú lọ ọsibítù lówó ọ̀hún láti gbogbo owó tèmi ti ń jọ mí lójú kẹ̀kẹ́ nígbà wọn ṣe sí dọ́là sówó Korea òjò owó téèyàn ó fi sùn lọ ọsibítù ní àárín mẹ́ta síjọ́ mẹ́rin ó rẹ̀ mí gan-an tírí rẹ̀ náà pọ̀. ẹ̀yin kọ́ yìí mo ṣàdúpẹ́ ẹ̀mí mọ̀mẹ́mí mi padà bọ̀ ní South Korea mi ò ra nǹkan kan olówó bá di gbèsè ẹ mọ̀rọ̀ báńkì pé ìmọ̀ lé sí orí kan tí n ò lè gbàgbé láéláé tí Yínká Ayéfẹ́lẹ́ ṣe mí nù lọ́ bá pè mí bọ̀dẹ́ wá ọ̀rọ̀ wà má dọ́dọ̀ ẹ̀ láàárọ̀ ọjọ́ náà ẹ gbọ́ kí n lọ ṣe yín ẹ lọ yáwó báńkì wọ́n mọ̀ ń tẹ́tì pé wọ́n wà á ta lé yín ojú kọ́kọ́ tì mí níbẹ̀ ni báyìí kàṣà Yínká wá ní ó ní mi ṣe mistake èèyàn máa gbìyànjú náà ni oríṣùgbọ́n gbà tó ti rí báwọn kí n là á ṣe níjọ́ náà lọ́hùn mọ̀ ń wá nẹ́tíwọ̀kù ni o tí gbogbo nǹkan le kankan àbájọ ṣe mítìn rẹ̀ ó ní kí n já ṣe anifásitì àwọn èèyàn wà wọn ó fún wa lówó wọn ó sì ṣe dáadáa mo ní lóòótọ́ mà ní bá a ṣe plan rẹ̀ mọ̀ Saheed Òṣùpá ó jò bí iná jọ́ náà ó rèénì bí ṣe ń rèénì lọ́wọ́lọ́wọ́ yìí síkà rẹ̀ wà ń ta láyé Olúfimọ́ láyé tó ṣe sáré wá wo tànà òkú ẹ mọ̀ pé níjọ́ náà lọ́hùn fi tá a bá ń tara wá jẹ òkòsó ní fújì bí rẹ̀ níjọ́ náà lọ́hùn àbá ṣe a ṣètò họ́ọ̀lù Ọlọ́run sì bá wa ṣe nígbà ọdíjọ́ kejì àtẹ̀mí àti Bọ́lábọ̀lé àbá kó owó ó di wọ̀ ní báńkì làbá lọ san gbèsè bàbá gbàwé ilé mi padà o. èyí ò jẹ́ oore mọ́ni gbàgbé Saheed Òṣùpá ò fún mi lówó rí ngbà náà ṣùgbọ́n ó sì yẹn fún mi bí oore mọ́ni gbàgbé. bẹ́ẹ̀ bá ṣoore fún yàn kéèyàn gbà pé èèyàn ṣoore fún yàn mi ò sì gbọ́dọ̀ rí nǹkan kan tí ó mú wálẹ̀ kí n bá wọn fọwọ́ sí nítorí pé níjọ́ ojú ń pọ́ngún àwòdé bàrà. èyí tá a wà ń gbọ́ tí wà ń lọ káàkiri ọ̀rọ̀ àáfàá súnà ó ní òun àti Saheed Òṣùpá máa pé òun pé ọya ẹ jáde fún lágbájá ẹ jáde fún tàmẹ̀dù lọ́ọ́ bú Kọ́lá Olóòtú lọ́ọ́ bú Barisókè onímọ̀ pé òun ó sì ń rìkọ́ọ̀dù gbogbo ọ̀rọ̀ rẹ̀. kọ̀pẹ́ kò jìnnà ìjà bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn. gbogbo ọ̀rọ̀ tí wọ́n kà kún ọ̀rọ̀ àṣírí ó sì bẹ̀rẹ̀ sí ní gbé e jáde nù. àáfàá súnà sì ń gbé àwọn ọ̀rọ̀ gbàǹkọ̀gbàǹkọ̀ jáde. ní bá ń sọ kan pé bóun bá kú o bí nǹkan kan bá ṣẹlẹ̀ sóhun kí wọ́n mọ̀ wá jìnnà o ọ̀dọ̀ Saheed Òṣùpá àti àáfàá àmì Ọlọ́run ni kí wọ́n wá sí o. bóun ni ti àmì Ọlọ́run sì wá jẹ́ nínú ọ̀rọ̀ yìí kí lọ́kàn àmì Ọlọ́run àáfàá ni kì í kọ fújì kí lọ́kàn tiẹ̀ ń bẹ̀ ẹ̀yìn tó kà àáfàá àmì Ọlọ́run lẹ́ẹ̀ máa gbọ́ yìí o ní gbogbo ìgbà náà ilé àmì Ọlọ́run ni àáfàá súnà ń gbé ní gbogbo ìgbà tíjà ṣẹlẹ̀ ó sì pẹ́ lọ́dọ̀ àmì Ọlọ́run bóyá ní òòlò tó bí ọdún bíi 8 sí 10 tó fi gbé lọ́dọ̀ ẹ̀ gbogbo ìgbà tó sì ń gbé lọ́dọ̀ ẹ̀ ọ̀ ń tọ́ sọ́nà báyìí láàrin àwọn àníjọ́ tó ń rí kíní péèjì ẹ̀yẹn tó ń rí níbi tó ti bú mi ń bẹ̀ àmì Ọlọ́run wá pé ọwọ́ afaago fún pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Kọ́lá Olóòtú tọ́ lọ ta síbàdàn yìí sọ́ra rẹ o ọlọ́ba sọ̀rọ̀ wípé bóun ṣe ń sọ̀rọ̀ kó sì máa lọ yọ́kù lọ́ba gbé gbogbo ọ̀rọ̀ tá àfáà yẹn sọ ọba sẹ́ǹdì ẹ̀ sí Saheed Òṣùpá nígbà náà nìjà ẹ̀ gbóná ọ̀tọ̀ o Saheed Òṣùpá náà bínú pèsè bó ṣe rí nù nìjà wá tó bẹ́lẹ̀ láàrin àmì Ọlọ́run àti Saheed Òṣùpá ọ̀rẹ́ sì ní àmì Ọlọ́run àti Saheed Òṣùpá láti lẹ̀ wọ́n ti mọ́ra kí àáfàá súnà ó tó wọlé ìjà náà pọ̀ débi wípé Ògún mú kó aya rẹ̀ mọ́ràn ṣùgbọ́n àáfàá wa lo ìmọ̀jìnlẹ̀ àwọn alálàáfàá ọgbàlẹ̀ Saheed Òṣùpá lọ ó sì ṣàlàyé fún wàhálà lòun ọ̀fẹ́ fọ́mọ yìí báyìí kàṣà kì í ṣe pé òun fi kórìíra rẹ̀ wọ́n sì parí ọ̀rọ̀ sí gbogbo rẹ̀ ọ̀tọ̀ ìjà àmì Ọlọ́run àti Saheed Òṣùpá parí síbẹ̀. àáfàá súnà wa ní àáfàá àmì Ọlọ́run pé
ẹ̀gbọ́n rẹ̀ kan tó jó lóore òun ẹni yẹn lọ ra mọ́tò fáàfáà súnà. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ sáàfáà súnà láì àwọn àárín ìgbà tí wàhálà yìí wáyé o. Bá a ṣe gbọ́ wọn níyàwó ẹ̀ bímọ wọ́n fọ̀bẹ gbóyè ọmọ nù ìyàwó ẹ̀ ọmọ kú. ìyẹn tiẹ̀ lè wáyé sẹ́nìbọ̀dì lẹ́nì táìm Ọlọ́run dákunjọ ọmọ jò rí wẹ̀ mọ́. wọ́n ní láàrin gbà tá a tún bójú wò bójú rí ó bọ̀ láti patí ní mọ́tò rẹ̀ lọ́ba tún di right off kọ̀ wá ní mọ́tò kankan lọ́wọ́. ọmọ rò pé ó ti kọ́kọ́ gbé nǹkan kan jáde lórí péjì ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́yin tó gbé jáde ń bí Saheed Òṣùpá lọ́ba gbá ń blocking ó ní kọ́mọ́ pè mọ́ òun ò fẹ́ bá sọ̀rọ̀ ayé ẹ̀ já lọ́ba Oríyọmí kan náà nìbàdàn Oríyọmí ọmọ Amúsà lọ́ba pè pé ẹ dákun báyìí kàṣá o ẹ̀bùn ń bẹ Saheed Òṣùpá ọ̀kẹ́jọ́ rò nìyẹn bá bẹ Saheed Òṣùpá lọ sọ fún pé kó pe Saheed Òṣùpá padà ó ti sí ilẹ̀ kúrò nù bó ṣe búlọ̀ọ̀kù ẹ̀ nígbà tí ó sì pé lóòótọ́ rí bó ti sí ọba bá sọ̀rọ̀. wá nínú ọ̀rọ̀ tí wọ́n sọ pé bó ọba ṣe ọ́ láǹfààní àwọn fáǹsì òun lè ṣe ọ́ láǹfààní. ó tún mú ọ̀rọ̀ Oríyọmí ó tún rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀ ó tún pe Sunday Igboho ẹgbà mí ò ẹ̀yin lọ̀rẹ́ Saheed Òṣùpá o ẹ̀ bá ń bẹ Saheed Òṣùpá. nígbà ó ti di wípé à ń rìkọ́ọ̀dù ẹ̀ nílẹ̀ kan mo rò pé Sunday Igboho fura ó sì ní gbogbo ọ̀rọ̀ lè súnmọ́ òun ọ̀fẹ́ dá sí mọ́. ẹ̀yin kọ́ yìí ọ̀rọ̀ ń sàn rúlẹ̀ ó tó wá di pé bí n bá sọ̀rọ̀ nǹkan bàjẹ́ o wọ́n kọ́kọ́ gbé ìkéde kan jáde èyí òun jàrìnrìn lórí nẹ́ẹ̀tì lọ́dàkọ Saheed Òṣùpá bó ń bá sọ̀rọ̀ ilẹ̀ ọ̀dàrú nǹkan ó bàjẹ́ o. ọ̀pẹ́ kò jìnnà náà ló gbébi tí Saheed Òṣùpá òun àti ẹ̀ ti ń sọ̀rọ̀ jáde gbogbo tí à ń sọ ló gbé jáde. nígbà Saheed Òṣùpá náà sì rí ọ̀dáhùn òun ò pé ọbọ̀ ń pa àyàn òun ò mú ọ lọ bí òun ó ti pa àyàn ìyá máa jà àwọn àtẹnu á máa jà bíjà bá sì wà kó sọ̀rọ̀ tí ò lè jáde gbogbo ọ̀rọ̀ tó gbé jáde òun gbà ìjà wà. ọ̀tán o làwọn èèyàn bá kóbó wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ bá rí lè yí o a ó ṣe fídíò nípa ẹ̀. ẹ̀kọ́ kí la fẹ́ kọ́nù gbogbo ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí. nínú ẹ̀kọ́ kìíní tó kọ́kọ́ kọ́ ń bẹ̀ ni wípé ẹni agbójú okùn lé ó lè mọ̀jẹ̀ ni agba o. Ọlọ́run lè mọ̀ràn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ sí ọ o. ó lè ṣiṣẹ́ bí aago bí akúra. tọ́lọ̀ngọ̀ bá rẹ́ni náà sí ọkọ̀ rán sí ọrùn. kò sí ní tó fẹ́ ṣe o. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a kọ́. téèyàn fi máa tẹ̀lé èèyàn. mo fẹ́ tara ẹni ìgòkè. àrínimọ́ni làkínimọ́ni mi náà fẹ́ jẹ́ èèyàn láti pàṣẹ rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun ni pé mo fẹ́ fi ṣàtìpó ni pé kí n gbàbẹ̀ bí gbẹ̀yẹn ń wá nẹ́tíwọ̀kù káàkiri kọ́ wa wà dọ́dọ̀ ń tọ̀hún ara rú ẹ̀kọ́ tíyẹn ọkọ̀ wa nìyẹn.